ṣé lóòótọ́ ni wọ́n dojú ọ̀gá mi Àkàndọ̀rọ̀ Àwíkoko ní film village àbí theatre village Ibrahim Chatta ṣé lóòótọ́ ni ẹ sáré bá mi wo fídíò yìí. ìròyìn ọ̀tá fojú bàlàwà náà ní káwá fi ṣe ní Abba Ibrahim nílùú Ọ̀yọ́ wọ́n máa ń pè bẹ́ẹ̀ ní film village Ibrahim Chatta nídé tá a débílí lé ni wọ́n lé wa wọ́n ní àìsàn ọmọ náà lé normally ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ẹ̀ ń bèlè pé téèyàn bá ń ṣe nǹkan dáadáa kò sí nǹkan tó bá àtà bá yìn kò sí nǹkan tó bá àtà bá sọ nípa ẹ̀ àwa náà wá wo ìgbà bóyá lọ́jọ́ iwájú a máa láǹfààní láti wá ya fíìmù tàbí sinimá ń bẹ̀ so pé ká kọ́kọ́ wá wo àyíká there is something we call location reading so àkọ́kọ́ fẹ́ wo ibi tá a ti fẹ́ ta lè rí lò ń bẹ̀ but unfortunately bá tá a débẹ̀ wọ́n ní kí la wá fún aláwa fún inspection so wọ́n ní àsàn ẹgbẹ̀rún mẹ́wàá náírà 10,000 naira kò sí nǹkan méjì tí mo rí yẹn sí yàtọ̀ sí pé wọ́n fi ń lé àwọn èèyàn bùgá fáwọn èèyàn to the best of my understanding because láti ọdún tó pẹ́ láti ń lọ ṣe tourism láti ń lọ sí museum láti ń wo oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ ní museum ni mi believe pé this is a kind of tourist center tí ẹ kó fọmọ Yorùbá láǹfààní láti ṣàbẹ̀wò síbẹ̀ at any time kì í ṣe pé a fẹ́ gbélé tí wọ́n kọ́ síbẹ̀ lọ kì í ṣe pé a fẹ́ gbà àwọn nǹkan tí wọ́n tò síbẹ̀ lọ kì í ṣe pé a ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀ bí kì í ṣe wípé àwa náà jẹ́ filmmaker a jẹ́ producer a dẹ̀ ti ń gbọ́ròyìn òkèèrè tẹ́lẹ̀ pé tó bá dábàá Ibrahim àwa ni ká má dúró lórí pé wọ́n ní wọ́n sọ nìkan ká wá síbí báyìí lóòótọ́ ìdálù níṣèlú eégún ní gbowó òde ibì kan ó ní bí wọ́n ṣe tẹ̀lé oníkálukú dó but notwithstanding ó yẹ káwọn èèyàn wa kí wọ́n máa consider ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bọ̀ lẹ́yìn and mostly mo máa ń sọ̀rọ̀ kan ní pé majority àwọn tí wọ́n pera wọn ní actor yìí tàbí tí wọ́n pera wọn star níbi tí wọ́n dé ni wọ́n máa ń sábà wò wọn ń wo ibi tí wọ́n ti ń bọ̀ wọn dẹ̀ wo ibi tí wọ́n ń lọ wọn kì í wò gbà táwọn ń struggle àti ibi táwọn ti bẹ̀rẹ̀ wọn dẹ̀ kí wá rántí àtúbọ̀tán mọ́ ibi tí wọ́n dé yẹn bí wọ́n ṣe tó yẹn nìkan náà ni wọ́n máa ń hámà lé lórí well ẹnìkan bá wa sọ̀rọ̀ bóyá àwọn ọmọọṣẹ́ wọn àbáwọn tó ń gbó béèrè lọ́wọ́ wọn pé ṣé òfin tuntun nìyẹn ṣé rúùlù nìyẹn ó ní ẹ ibi tó ti wá insult wa ni pé tábà ti lè sanwó káyà máa lọ ó wà very very insulting. tábà lọ ká máa lọ. tábà máa lọ ká máa lọ ó wà very very insulting because n bá wò dáadáa ẹni tó ń sọ̀rọ̀ yìí tó bá máa jẹ́ gbé ọmọ mi wájọ jẹ́ gbé and again ọ̀wọ̀ díẹ̀díẹ̀ lára ń fẹ́ wọn rí wá ń bí lánàá wọn rí wá ń jẹta àdẹ̀dí bí káwá tọrọ owó tàbí káwá tọrọ oúnjẹ iṣẹ́ tó dáa tí Ibrahim Chatta ń ṣe ńlá ní káwa náà wá káwa gbé lárugẹ n tó bá fi ṣẹlẹ̀ sí rèmi bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé how much more èèyàn tó rú ẹ̀ máa ṣẹlẹ̀ sí tí ò jẹ́ nǹkan kan tàbí tẹ́nì kan kan ò mọ̀ iṣẹ́ láti bá Ibrahim jẹ́ o tàbí Ibrahim Chatta láti bàjẹ́ because ibi téèyàn ò sí Ọlọ́run wà ń bẹ̀ òun gángan ò sáà sí ń bẹ̀ bóyá ẹni ẹlẹ́ni wà ń bí iṣẹ́ bóyá ẹni wà ń bí tó ti ń rest kò mọ nǹkan kan but normally wọ́n bá ràn yàn ṣe ẹrú ńgbà míì èèyàn máa ń fi tọ́ máa jẹ ilé ikú díẹ̀ káàtó very very disappointing because àti ilé Ifẹ̀ ni mo ti gbéra pé òkè o ẹ̀já wá ṣàbẹ̀wò sí bíbáyò tí mo bá pàdé níbí ó jẹ́ ìjákulẹ̀ ńlá ó dẹ̀ jẹ́ nǹkan tó dùn mí because kíní kan ní máa ń ṣẹlẹ̀ lọ́rọ̀ life mi èmi náà ò sí ní ẹni tó máa ń ro rẹ̀ pín kò sí nǹkan tẹ́dá kan ṣe ilé ayé tẹ́lómi ò lè ṣe because majority àwọn èèyàn ló ti ṣe irú nǹkan báyìí sẹ́yìn majority àwọn èèyàn ló ti ní film village Nàìjíríà nìkan kọ́ náà ti ní film village ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sì tó padà máa ń ní mo máa ń sọ kíní kan pé ṣáájú mi ní lárí òtúmọ̀ sí pé onílárí jù mí lọ ṣáájú mi kọ́lé òtúmọ̀ sí pé kálára ń bára ṣáájú mi gumọ́tò túmọ̀ sí pé wọ́n lo gumọ́tò tó dáa jùlọ láyé so téèyàn bá wá nírú nǹkan báyìí ó yẹ kó jẹ́ encouragement fáwọn tí ń bọ̀ lẹ́yìn ó yẹ kó jẹ́ encouragement fáwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ aspire tó wù wọ́n láti jẹ́ òṣèré orí ìtàgé well láì bó ní sùúrù àdèdè egun kò dẹ̀ sí Yorùbá ní eégún fégún òòṣàfòòṣà bó bá ti wọ olóró ni ó ṣe nǹkan ẹ̀ báyìí ni mo ṣe nǹkan mi kò yàtọ̀ tó fi dé lu èbó bóyá ìṣe tiwọn níbí nìyẹn adúpẹ́ lọ́wọ́ wọn ṣùgbọ́n ó jẹ́ dùn ọkàn ó dẹ̀ jẹ́ ìjákulẹ̀ ńlá lóòótọ́ ìbànújẹ́ nìkan ò tún lò ó ìwá síbi tèmi ò nítumọ̀ àwọn tẹ́bà tí ń bá ṣe tàbí tí ń bá sọ kò túnú kankan lára Ibrahim Chatta but normally àwọn tí wọ́n bá ń gbà ṣiṣẹ́ ó ní àwọn ẹ̀kọ́ téèyàn máa ń kọ́ wọn man of approach wọ́n lò gan ó bàjẹ́ gan because at least ìyẹn máa ní word of encouragement ok báyìí la ṣe ń ṣe ń bẹ̀ yẹn o ìdí tó fà á tó fi rí bẹ́ẹ̀ lélẹ̀ because mo bèrè kí lè fẹ́ gba 10,000 naira fún wọn làwọn máa mú wa yí kálé tí n bá lọ sí Cairo ní Egypt mi rò pé màá san 10,000 kí n tó wo gbogbo nǹkan tí mẹ́mbẹ̀ kan tó máa gbé mi káàkiri so kí ni mo wá fẹ́ wò tí mi ò tí ì rírí ilé táà fa màṣí lára
so what else mo tẹ̀ tó káàtì tó pọ́n sọ pé 10,000 naira ní fún gbogbo wa ìyẹn ìbá make sense. irú àgbékalẹ̀ tó dúró re. Normally àwọn artist ló ń ṣiṣẹ́ ń bẹ̀ kò sí karama kankan ń bẹ̀ kò sẹ́ni tó jábọ́ látọ̀run ń bẹ̀ kò sẹ́ni tó wáyé látọ̀run ń bẹ̀ Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́ àdúrà tí gbogbo ọmọ gbà ní pé kọ́lọ́wọ́ gbé wa ga kọ́lọ́wọ́ fi ṣe wa bú wa kí wọ́n fi àjẹ wá ń di iṣẹ́ wa. Akandora Awikonko ẹ̀rí mi bí ìbínú rí mi ìbínú ǹdẹ̀ lẹ́tọ̀ láti bínú gan torí pé wọn àránṣẹ́ pé wọn kọ́ lẹ́tà sí mi àyọjú ràn mo ṣe ojú mọ yá ìkọjá yìí mo ṣe. no ọ̀rọ̀ yìí pín sí méjì pé mo ti táwọn kan ti ń sọ̀rọ̀ àwọn kan ń bú Ibrahim Chatta àwọn kan ń bú ọ̀gá Akandora Awikonko àwọn méjèèjì lọ̀gá mi tí mo dẹ̀ respect Ibrahim Chatta ní movie industry ọ̀gá mi ní movie industry mo ti bá wọn ṣiṣẹ́ rí dáadáa as a continuity àwọn act ní movie yẹn ọ̀gá mi dẹ̀ ni ọ̀gá Akandora Awikonko ní media ara wọn tí à ń tẹ̀lé ni wọn so àwọn méjèèjì mo ní láti balance equation mi láàrin wọn. Number one ibi tí èmi rò pé a ti lè bá ọ̀gá mi Akandora Awikonko wí ó ní wípé wọn fún ọ̀gá wa Ibrahim Chatta ní official notice gbogbo àwọn ń bọ̀ níbẹ̀ wọn fún wọn ní official notice tí mo lè bí pé gbogbo àwọn ìlú màkà tó máa ń lọ síbẹ̀ wọ́n máa ń notify Ibrahim Chatta pé a fẹ́ wá visit ẹ̀ àwa náà fẹ́ wá wo bíbẹ̀ yẹn ṣe rí àwa náà fẹ́ wá yin Ọlọ́run ọba lára ẹ̀ oyè yín so ìyẹn ó ṣeé ṣe lóòótọ́ káwọ̀ wípé ọ̀gá ẹ̀yin lẹ jẹ̀bi yẹn oyè yín torí èèyàn ńlá lẹ́yìn náà èèyàn ńlá nìyí èèyàn ńlá tó yẹ pé tó bá nọ ibì kan wọ́n gbọ́dọ̀ mọ̀ pé ẹni débì kan ni so èmi bìí pé lóòótọ́ ibi yẹn nìkan ni ó kù díẹ̀ káàtó pé ó yẹ kẹ́ fún ọ̀gá Ibrahim ní official notice pé báwo ni arákùnrin o ẹ̀gbọ́n bí àbúrò dẹ̀dẹ̀ máa pè ayín ẹ̀pẹ́ ẹ̀kú iṣẹ́ o mo fẹ́ wá visit yín bákan kan káwá ní pé ń pa yẹn wá ní ọ̀gá Ibrahim wá sọ pé rárá àbáwá mọ bí a ṣe máa sọ̀rọ̀ lẹ́nu ìyẹn nìkan mo kàn rí. now ẹ jẹ́ wọ́n sọ̀rọ̀ nípa àwọn tí ọ̀gá bá ní ibẹ̀ káṣù tọ̀rọ̀ kò séèyàn tó mọ Akandora Awikonko lórílẹ̀‐èdè Nàìjíríà pápá nílẹ̀ Yorùbá wọ́n mọ Akandora Awikonko àti wọ́n bá ń parọ́ ṣùgbọ́n ó yẹ kí àwọn ènìyàn náà fi là á káyè ṣiṣẹ́ yẹn lóòótọ́ ọjà tí èèyàn bá rà owó tàbí ọjà tí èèyàn bá ń tà owó ni wọ́n fi pa ó lè jẹ́ wípé òfin àti ìlànà ibẹ̀ ni wípé anybody tó bá fẹ́ wá wo ibẹ̀ ó gbọ́dọ̀ sanwó ó possible ṣùgbọ́n tábà lẹ́yìn ní sí ẹrú gbàmí èèyàn máa ń fi tọmọ jẹ ni ẹ ti mọ̀ pé ẹni tó wà yìí public figure ni kò dẹ̀ mọ̀ wípé ẹ máa ń sanwó mẹ́ ṣùgbọ́n ẹni yìí ẹ ti mọ̀ pé public figure ni ẹ mọ̀ dáadáa ó dẹ̀ sọ fún yín pé ní ìmọ̀ pé ẹ̀yin sanwó bí o àwa náà ní ká wá kí yín pé ẹ kú iṣẹ́ ni o ṣùgbọ́n èdè àgọ̀ tí ẹni tó àdírẹ́sì wọn wá pè yín pé tẹ́bà tí lówó ẹ padà ní o èdè yẹn èdè àgọ̀ ni wọ́n ní ìfẹ́ ló wà àbí kíní kan lóògùn tá à ń bọ̀ ọ̀rẹ́ dẹ̀kọ́ tí lóge tó oge jẹ kò lè sẹ́ńtọ́ náà ò ṣe fún àfihàn tó bá ní tòun ò tó ẹnìkan ní òun bọ́ ẹnìkan Ibrahim ò bọ́ Akandora Awikonko Akandora Awikonko bọ́ Ibrahim Chatta so èdè àgọ̀ báà ni ẹnìyẹn fọ̀ pé tẹ́bà tí lówó ẹ máa padà tẹ́tí bọ̀ nínú èdè àgọ̀ ni o tọ́mọ àwọn ọmọ pé tọ́mọ aráyàn ní sẹ́rú ìwọ̀n fi tọ́mọ jẹ ni lóòótọ́ nǹkan tí wọ́n sọ fún mi pé anybody tí wọ́n fẹ́ wá síbẹ̀ gbọ́dọ̀ sanwó so ẹ right bẹ́ẹ̀ sì bèrè owó lọ́wọ́ wọn ṣùgbọ́n àgbàdo ẹ̀yìn tẹ́lẹ̀ sọ wípé ẹ̀wọ̀n ò mọ̀ tẹ́bá tí wọ́n fẹ́ sọ fún wọn wípé kò sí nǹkan tá a lè ṣe ẹ fi wà ọmọlúwàbí gbé kalẹ̀ ní pé èèyàn jó ní tíátọ̀ mi kéèyàn máa wà ọmọ gàfẹ́ náà ẹ fi wà ọmọlúwàbí gbé kalẹ̀ pé ẹni gan padà reason sí nǹkan tẹ́ ẹ sọ tẹ́bá wá dà wọn pé ẹni pé ok ẹ mọ bẹ́ẹ̀ sì lè ṣàlàyé fẹ́ nìyẹn ẹ lè mú fún ọ̀kẹ́ pé ọ̀gá Ibrahim mo pé káná ọ̀gá Ibrahim bá wà nílé ẹjọ́ ẹ̀ mo fi fọ́nà plan ṣẹlẹ̀ kò nígbà kọ́ ọ̀gá Akandora Awikonko lọ mo trust ọ̀gá Ibrahim Chatta dílé mi wọn nígbà kí ọ̀gá Akandora Awikonko lọ so bí wọ́n tẹ̀lé sí pé kẹ́kú ọ̀gá Ibrahim Chatta pé ọ̀gá ẹ̀rọ sa nǹkan tẹ̀ ń ṣẹlẹ̀ nígbà yìí ẹnìkan wá ẹni báyìí ẹ̀ dájíwì ẹ̀ ṣùgbọ́n wọ́n ní àwọn ọmọ pé à ń sẹ́wọ́n bíbá yìí sí kára aláwọn àbíká máa aláwọn mo trust ọ̀gá Ibrahim Chatta sẹ́ ẹni pé ọ̀gá Akandora Awikonko sọ pé òun gan trust ọ̀gá Ibrahim Chatta ẹ̀yin wá ní ẹ̀ tí wàá Tinubu kó padà wọn kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn làákàyè kú díẹ̀ fáwọn tó sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ó yẹ yín làákàyè kú díẹ̀ so àpọ́nlé lára ń fẹ́ respect is reciprocal so ẹjẹ́ ọmọ pọ́n ara lé mídíà làwọn wà wọ́n wá pọ́n òní tíátà lé ó lè bẹ̀rẹ̀ káwọn náà lọ pọ́n wọn lé agbẹ́gbù fún ìbú fún ẹ̀dà kí ń ké lálẹ́ odò
champion làwọn náà ní mídíà táwọn náà ti ń bọ̀ kò sẹ́ni tó mọ Àkàndá ní mídíà kò sẹ́ni tó mọ Ibrahim Chatta ní tíátà so hero icon legend làwọn méjèèjì so ẹ̀yìn láti ẹ̀ pé kẹ́ address ọ̀gá Àkàndá Àwíkòkò bẹ́ẹ̀ so ṣùgbọ́n èmi bẹ ọ̀gá mi ẹ má bínú ẹ̀fọ́ wọnú mo mọ̀ pé fídíò tẹ́ ṣe ọ̀gá Ibrahim Chatta máa ti rí mo jẹ́ pé ọmọlúwàbí ní ọ̀gá Ibrahim Chatta èèyàn dáadáa ni wọ́n mọ̀ pé wọ́n máa padà gbé ìgbésẹ̀ láti ìgbésẹ̀ tó yẹ láti appreciate pé ẹ̀yin náà ti appreciate wọn nǹkan tẹ́ lọ sí ẹ̀fẹ́ appreciate wọn ni ṣe ẹ̀fẹ́ gbowó mẹ́rin ẹ̀fẹ́ appreciate wọn ni ẹ̀dẹ̀ fífi encourage irú àwọn tá a bá fẹ́ ṣe irú ẹ̀ lọ́jọ́ ọ̀la ni wọ́n ní nǹkan ní ó ṣe mí nǹkan tẹ́ lọ sí ni so mo bí pé kò yẹ kó bá àbùkù dé lóòótọ́ kò yẹ kó bá àbùkù dé but onímọ̀ pé tabana ní sẹ́rú èyí máa fi tọmọ jẹ ni gbogbo mọ́sọ̀ àwọn táwọn ga ń kó jẹ nídìí sẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé kòjọ aláwọ̀ kòjọ nǹkan kan náà ni wọ́n ṣe ń padà ń tún ṣe náà ni so ẹ̀fọ́ wọ́n lórí yẹn mo bẹ̀yìn ọ̀gá mi mo bẹ̀yìn ẹ má bínú fún ẹ̀yin tí ẹ̀yin gbàràn mi tó dẹ̀ di ẹlẹ́rù tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ gbórógbòrò mo ń wo comment táwọn kan make under fídíò ọ̀gá Àkàndá Àwíkòkò èmi sọ pé ṣé wọ́n ló bá kọ́ ni ìwọ náà lọ́kọ́ tiẹ̀ ìwọ ló kẹ́ ń bẹ̀ tẹ́ ẹ bá lè parí ìjà ẹ má dàkún náà tẹ́bà lè parí ìjà ẹ má dákun ẹjọ́ Ibrahim Chatta ò fi yẹn ran yín Àkàndá Àwíkòkò dẹ̀bú Ibrahim Chatta ó sọ ní fídíò yẹn wípé òun mọ̀ wípé èèyàn dáadáa ní Ibrahim òun kàn lọ bẹ láti lọ appreciate ẹni wọn ṣáà ti sáré pé wọ́n gbé ìbọn dání gbà tí wọ́n lọ àbí wọ́n kọ́ àdá dání káwọn sọ pé tẹ̀ǹkan tẹ́rí lọ́wọ́ wọn ló bá yín lẹ́rù so ẹlòmíì ní abẹ́ comment section akẹ́sà lànà ìyá lè sọ kò jẹ́ ní bìkítà nǹkan tó máa jáde lẹ́nu ẹ̀ kò sẹ́ni tọ́nà ò ṣe fún o àfi èèyàn tó bá ní tòun ò tó so ẹjọ́ ẹ má tẹ́bà lè parí ọ̀rọ̀ ẹ má gbìnà sí ẹjọ́ ó jẹ́ nǹkan tó mi fẹ́ sọ this is Ade Omade bye for now. Ade Omade, advocate for the masses.